kì í ṣe pé wọn kì í dáfá lọ́yọ̀ọ́ kò sẹ́nìkan tó kúrò nífẹ̀ẹ́ in the first place tó lọ tẹ̀bòmí ìdá tí ò ní àwọn èèyàn wọ̀nyẹn lọ́wọ́ bó ṣe ń lọ so wọ́n ní kì í ṣe pé wọ́n introduce Ikin way of divination náà introduce Ọ̀yọ́ lọ́yọ́ reject torí pé àwọn àgbà wo bẹ̀ wọ́n wò pé nísìnyí táwọn mọ̀ ń pa ẹ̀ ní nígbà tá à ń sọ̀rọ̀ nípa Orunmila àti Ikin it wasn't too far látàyè Odùduwà so within 400 years 200 to 400 years ní gap tó wà láàrin yẹn tí dásìkò tó ń pè lásìkò onígbògi yẹn so but my point mo bá lọ bẹ̀ nìyí Orunmila was not the founder of Ifá. Ifá has been, that system has been